Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba gbé yín ga fún àánú àti oore ńlá láti ẹ ṣe nínú ayé wa o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ o láti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kìíní ọdún tuntun. A dúpẹ́ nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa nínú ọdún yìí yóò wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fún ara wa ní ẹ̀yin Olúwa ló ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ó sì gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 11 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé o gbọ́dọ̀ yàgò fún ègún apá kejì. O gbọ́dọ̀ yàgò fún ègún apá kejì. Àwọn àkọ́sórí wa nínú ìwé nọ́mbà, ìwé númérì orí 17 ẹsẹ̀ 9. Númérì orí 17 ẹsẹ̀ 9. Èmi ò ṣe fi bú ẹni tí Ọlọ́run kò fi bú, tàbí èmi yóò ṣe fi ré ẹni tí Ọlọ́run kò fi ré. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 6 dé ẹsẹ̀ 19. Genesis orí 3 ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 19. Nígbà tí obìnrin náà rí pé igi náà dára ní jíjẹ àti pé ó dára fún ojú, àti igi tí a fẹ́ láti mú ni gbọ́ni, ó mú nínú èso rẹ̀ ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ jẹ. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé àwọn wà ní ìhòhò. Wọ́n sì gán ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. Wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run ó rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ níwájú Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé, níbo ni ìwọ wà? Ó wí pé, mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí o, nítorí mo wà ní ìhòhò, mo sì fi ara mi pamọ́. Ó wí pé, ta ló wí fún ọ pé ìwọ wà ní ìhòhò? Ìwọ á jẹ nínú igi nì, nínú èyí tí mo pa láṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ọkùnrin náà wí pé, obìnrin tí ìwọ fi pẹ̀lú mi, òun ni ó fún mi nínú èso igi náà, èmi sì jẹ ẹ́. Olúwa Ọlọ́run sì bi obìnrin náà, èwo ni ìwọ ṣe yìí o? Obìnrin náà sì wí pé, ejò ni ó tàn mí, mo sì jẹ ẹ́. Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé, nítorí tí ìwọ ti ṣe èyí, a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́ nínú rẹ ni ìwọ yóò fi máa wọ́ erùpẹ̀ ilẹ̀ ni ìwọ yóò máa jẹ ní gbogbo ọjọ́ ayé rẹ gbogbo. Èmi ò sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà, àti sáàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun yóò fọ́ ọ ní orí, ìwọ yóò sì pa ní gìgìrísẹ̀. Fún obìnrin náà ni ó wí pé, èmi yóò sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀. Ní ìpọ́njú ni ìwọ yóò máa bímọ, lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò sì máa fà sí, òun yóò sì máa ṣe olórí rẹ. Ó wí fún Ádámù pé, nítorí ìwọ gba ohùn aya rẹ gbọ́, tí ìwọ sì jẹ èso igi náà nínú èyí tí mo pa láṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, a fi ilẹ̀ bú nítorí rẹ. Ní ìpọ́njú ni ìwọ yóò máa jẹ nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo. Ègún ìṣúṣú ni yóò máa hù jáde fún ọ, ìwọ yóò sì máa jẹ ewéko ìgbẹ́. Nínú òógùn ojú rẹ ni ìwọ yóò máa jẹun, títí ìwọ yóò fi padà sí ilẹ̀, nítorí inú ilẹ̀ ni a ti mú ọ wá o. Erùpẹ̀ sáà ni ìwọ yóò sì padà di erùpẹ̀. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Nígbà tí o bá yẹ ìwé mímọ́ wò, tí o sì rí ipa ègún Ọlọ́run lórí ẹnikẹ́ni tàbí àkójọpọ̀ àwọn ènìyàn, tí o bá gbọ́n, ìwọ yóò ṣe ohun gbogbo tó ṣeé ṣe láti rí i dájú pé Ọlọ́run kò bínú sí ọ rárá o. Agbára ìbùkún tàbí ègún ó dá lórí àṣẹ ẹni tí ẹni tó wà lórí ẹni tó súre, tàbí ẹni tó wà lórí ẹni tí ó gbégùn. Níwọ̀n ìgbà tí Ọlọ́run jẹ́ ọ̀gá ògo jùlọ, ègún láti ọ̀dọ̀ rẹ̀ ó múná débi pé ohunkóhun tó bá lè jẹ́ ààfin Ọlọ́run fúnra rẹ̀, ní ìwọ̀n bí kò ti sí ẹ̀rọ̀ fún ègún láti ọ̀dọ̀ Ọlọ́run, èyíkéyìí ẹni tó bá gbọ́n yóò yàgò fún ohunkóhun tí yóò mú ègún Ọlọ́run wá sí orí ẹni náà. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti fi ilẹ̀ ré lẹ́yìn ìṣubú Ádámù, Genesis orí 3 ẹsẹ̀ 17, ènìyàn ní láti làágùn
kí ó sì ṣe làálàá pẹ̀lú èrè díẹ̀. Ṣùgbọ́n mo gbàdúrà pé ìwọ yóò bá Kristi jọba ní ẹgbẹ̀rún ọdún o, nítorí nígbà yẹn a ó máa rí èrè tó sanra lóṣooṣù, kì í sì ṣe èrè kékeré tí à ń rí ní ọdọọdún. Ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 1 dé 3. Tí o bá ka ìtàn Kéènì nínú ìwé Genesis orí 4 ẹsẹ̀ 6 dé 15, ìwọ yóò ṣàkíyèsí pé ní kété tí Ọlọ́run ti gégùn fún un, gbogbo ẹni tí ó bá bá pàdé fẹ́ láti pa á lára nì, kódà láìṣẹ̀ wọ́n. Nígbà tí a bá ka ìwé mímọ́ tí ó ṣe kòńgẹ́ nǹkan tí Ọlọ́run kórìíra tàbí tí yóò fa ègún láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó yẹ kí o sá fún irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ o. Fún àpẹẹrẹ, ó sọ nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 9 dé 10 pé àwọn tí kì í san ìdámẹ́wàá wọ́n ja Ọlọ́run lólè, wọ́n sì ń fa ègún sórí ara wọn. Kódà láì sí ìlérí ìbùkún àkúnwọ́sílẹ̀ fún sísan ìdámẹ́wàá rẹ, ègún náà nìkan ó yẹ láti mú ọ san ìdámẹ́wàá rẹ pẹ̀lú òtítọ́. Bákan náà, nínú ìwé Dìtalórómì orí 28 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 20, Ọlọ́run sọ pé tí àwọn ọmọ Ísírẹ́lì kò bá gbọ́ ohùn kí wọ́n sì gbọ́ràn sí àṣẹ òun, àwọn ègún kan yóò wá sórí wọn o, yóò sì bá wọn o. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ rí i dájú pé o gbé ayé rẹ wò, o sì ń gbọ́ràn pátápátá sí àṣẹ Ọlọ́run àti ìlànà Ọlọ́run lẹ́nu. Paríparí rẹ̀, nígbà tí o bá pàdé Kristẹni tòótọ́, irú ọmọ Ábúráhámù nínú ìgbàgbọ́, má ṣe gbìyànjú láti fi ẹni bẹ́ẹ̀ rẹ o, nítorí àyọrísí rẹ̀ yóò jẹ́ pé ìwọ yóò fa ègún Ọlọ́run sórí ara rẹ. Ìwé Genesis orí 12 ẹsẹ̀ 3. Olùfẹ́, àwọn ègún Ọlọ́run ó burú jáì o, wọn kò sì ṣe é yí padà àfi tí Ọlọ́run bá ṣàánú fún ọ. Ṣe ohun gbogbo tí o lè ṣe láti yàgò fún àwọn ègún láti ọ̀dọ̀ Ọlọ́run. Kókó ọ̀rọ̀, yàgò fún ohunkóhun tó lè fa ègún láti ọ̀dọ̀ Ọlọ́run wá o. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ o fún mi ní ẹ̀mí ìbẹ̀rù rẹ, ẹ̀mí láti máa bẹ̀rù rẹ kí n lè yàgò fún ohun tí ó lè mú ègún wá láti ọ̀dọ̀ ìwọ Ọlọ́run. Ọlọ́run ṣàánú fún mi o, fún mi ní oore ọ̀fẹ́ láti bẹ̀rù rẹ nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, níbi gbogbo àti ní àsìkò gbogbo. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nítorí náání ohun àní náání ọmọ asẹ́gìtà òun náání èpò igi ó dàbọ̀.